tẹmọ̀ pé Tinubu náà bá ń bẹ̀ ni ọ̀nà wo ni ò jẹ́ kó stop kó tó di wípé Tinubu dé gbogbo àwa Yorùbá àrònú lọ gbogbo bẹ̀yẹn o tẹ bá wá rí wípé Babangida sọ kankan wípé nípa ọ̀rọ̀ Abíọ́lá ó ní tóun bá declare Abíọ́lá pé wọ́n máa pa òun a bẹ̀rẹ̀ sí worú ọ̀rọ̀ yẹn láti bẹ̀ yẹn máa bọ̀ àwọn òwò ló wà níbì kan tí wọ́n jẹ́ kó mọ̀ wípé àwọn apá tó bá declare. Oríyọmí àwọn ló mú ẹ̀kọ́ mú Gúnmi àwọn náà ló tún kó Fúlàní jọ àwọn náà ló tún pariwo pé wọ́n ń pa wọ́n èwo la wá fẹ́ gbọ́ èwo la fẹ́ gbà wọn náà ní kó ṣàánú fún Yorùbá o ọ̀rọ̀ Yorùbá sún mi ní mọbi tá à ń lọ o. Màmí báwo lè ṣe rí ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn pẹ̀lú tó ṣẹlẹ̀ sí ọba Jẹ́bà. ọjọ́ ọ̀la Yorùbá máa dín ní kọ̀ọ̀tà àfi tí Tinubu tó bá fẹ́ fi ìjọba lẹ̀ tó dùdì ní ipò tí ò bá dùdì ní ipò tí wọ́n bá gbé fún ẹ̀yà míì Yorùbá rògbò ògbó gidi ni. So àwọn kan wòlíì kan jáde ó ní kí Sunday Igboho bí ó bá jẹ́ pé òun ni. ó ní kí wòlíì kan ṣe kí ni. nọ́ṣírò àti sanko ń pẹ̀ ni mo dẹ̀ fún ní mo dẹ̀ dáàbò kọ́mẹ́ǹtì oríṣiríṣi síbẹ̀ sí ọ́ndà àti tí mo ti rí wò ó pé tó bá jẹ́ pé òun ni ó ní Sunday Igboho ó ń polówó pé kí wọ́n dìbò fún Tinubu tó bá jẹ́ pé òun náà fi sílẹ̀ tí kìnnìún tí ò rí gbẹdẹ mọ́ pẹ̀lú gbogbo nǹkan tọ́mọkùnrin yẹn went through tó bá pò ní ó wà ní position Sunday Igboho kí ni nǹkan tó máa ṣe àwọn ìka ẹ̀dá iṣẹ́ tó lọ́rùn rẹ lòbí ìwọ̀n á jẹ́ ẹjọ́ ń bẹ lọ́rùn gbogbo nǹkan tọ́mọkùnrin yẹn went through ta ló gbàdúrà kó nǹkan ti ẹ̀ lè ṣe tó bọ́kùnrin ni àwọn wòlíì yẹn tó ṣe lágbára tó wọn ò ṣe mọ́síta kọ́nìtì káwa náà tẹ̀lé wọn kó fọmọ ọlọ́mọ lọ́rùn lẹ́ẹ̀kan jẹ́ kó mí kó jẹ́ kó sinmi kó jẹ́ kó lólé ayé ẹ̀ gbogbo ìgbà tó wà ní tó ń jìyà tó rí ti gbogbo dúkìá ò lọ ẹ̀mí àwọn èèyàn lọ Ọlọ́run ni ò pa òun náà wọ́n sì ń sọ̀rọ̀ wọ́n sì ń sọkúsọ. ẹnikẹ́ni tó bá fọmọ ọkùnrin yẹn lọ́rùn lẹ́ ogun ọ̀run abódìtọ̀ ń jà tó bá forúkọ Ọlọ́run tó fi ń parọ́ tó fi ń dẹ́rù ba àwọn èèyàn láti pé nǹkan báyìí lórí ọmọ ọkùnrin yẹn pẹ̀lú nǹkan tó wẹ́ǹtù ìdájọ́ Ọlọ́run máa rògbò ìdájọ́ lé gbogbo wọn lórí lórúkọ ẹ̀jẹ̀ Jésù wọn ò tí ì ronú pé ṣé ọ̀dẹ̀ náà kò Sunday Igboho ni bí bàbá Tinubu ṣe wáyé tó bá sọ̀kọ́ tí gbogbo wa bá sọ̀kọ́ ṣe tá a tù lójú tá a tù nímú ẹ̀bẹ̀ náà ń bẹ bí ìfẹ́ sẹ́nu sọ̀rọ̀ jù tá a tù wọ́n nínú tá a tù wọ́n lójú tó dẹ̀ mọ́ pé àmóore wọ́n á wá péjọpọ̀ láti mọ ibi tá a máa gbọ́rọ̀ Yorùbá gbà kí bàbá tó kúrò ń bẹ̀ ọ̀dọ̀ wa sí bàbá yẹn bá kúrò ń bẹ̀ Yorùbá rògbò ẹ kọ́ sílẹ̀ o torí ọ̀rọ̀ wọn sún mi bọ́n ṣe ń ṣe tí gbogbo wọn tẹ́nu wa òkò tí ká fìmọ̀ ṣọ̀kan ká mọ ibi tá a máa gbọ́rọ̀ wa gbà àwa ní apatẹ́sàn nítorí tiwọn àwọn ṣe yọbọyọbọ ṣé wòlíì násùrù yẹn tó sọ àtàwọn wòlíì tó ń jáde ṣé bí Sunday Igboho ṣe jáde tó fi sílẹ̀ yẹn kó wá máa àtàkì bàbá Tinubu náà fẹ́ torí mi ìmọ̀ nǹkan tán mì ẹjọ́ ń bẹ lọ́rùn o ọkọ mi ló dé ẹ̀kọ́ tí mo torí ẹ̀ pé o kí gbogbo wọn àwọn tó wọ́n rí ìfàìsì Gúnmi àwọn Oríyọmí tí gbogbo wọn lọ wẹ́kọ̀mù Gúnmi òun náà náà rí kò yẹ kó máa jáde ó yẹ kó fọwọ́ bojú ni ìwọ tí gbogbo ayé dúró sì sábẹ́ tó ń sáwá bẹ́ẹ̀ tó dẹ̀ wá pàwọ̀ Fúlàní gbẹ pé kó lọ máa gbàwé ìdìbò wọ́n lè dìbò fún ẹ selfish interest ni oníkálukú yín Ọlọ́run má jẹ́ kó tiwa débi tí ò ní dáa. ẹ ṣe màmí ẹ ṣe nǹkan náà wà nífẹ̀ẹ́ yín mà. ẹ káalẹ́ màmá mi. ẹ jọ torí Ọlọ́run ẹ ní sọ̀rọ̀ sọ̀rọ̀. all right ma. gbogbo àwọn tí tẹ́rí pé wọ́n drop lórí TikTok yẹn ni mo drop wọn anybody tá a bá gbé sókè tí ò bá mute mi nípa òwò máa drop yín mi ò fi ṣe gbéraga o I am not rude I am not a rude person mi jẹ́ tó máa ń rude kò jẹ́ tó ní discipline tí ẹ̀ bá fẹ́ já okùn ẹ̀mí mi kì í gbà. kí ni tó máa ṣẹlẹ̀ sí ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ìpadàbọ̀ ilẹ̀ Yorùbá kí ló máa ṣẹlẹ̀ títí mo bá kúrò lórí oyè
ṣá máa lè wálé ṣá àwa tá a jọ ọmọ Yorùbá ṣé ilẹ̀ Yorùbá máa da ṣá. Yes, we love Tinubu. Tinubu ti win that àmọ́ Yorùbá but I need that to be the questions ẹ bá wa gbó sókè ẹ ṣeun ẹ kúrò dá àsìkò ìsà. ṣe rí ọ̀rọ̀ tèmi ó máa ń fẹ́ change díẹ̀ ṣe rí fàájálẹ̀ ni ọ̀nà fàájálẹ̀ ní fẹ́ bọ́ sí ṣe rí àwọn wèrè yìí níta tí ń wò yẹn wọ́n ti láti ìgbà tá a ti gbòmìnira ni wàhálà ti wà ìgbà yẹn ganan ti plan gbogbo bọ́n ṣe máa rúùlù Yorùbá ìgbà yẹn náà ti plan bọ́n ṣe máa jẹ lórí Yorùbá bọ́n ṣe jẹ olórí lọ́wọ́ àwọn Haúsá nítorí pé ohun tí wọ́n ṣe ń gbà yẹn ni pé wọ́n ti wò wá pọ̀ pé ọ̀nà wo la fẹ́ gbé gbà ìgbà yẹn ni àwọn olórí wọn lọ ń kówó fún wọn wípé kí wọ́n lọ jẹ́ kí wọ́n máa gba pàṣípààrọ̀ lọ́wọ́ àwa Yorùbá àwọn aṣọ tó ń gbà lọ́wọ́ wa ń gbà yẹn ibo náà ń kó sí tẹ́ bá rí i pé wọ́n ń lò wọ́n fi ń ṣògùn ni. ẹnìkan náà ti pè mí lẹ́yìn tó sọ fún mi. òótọ́ ni mo ń sọ fí báyìí aṣọ tí wọ́n ń gbà lọ́wọ́ wa ń gbà yẹn tó ń gbà lọ́wọ́ àwọn bàbá wa àwọn ìyá wa ibo náà fi aṣọ kí náà fi aṣọ yẹn ṣe nítorí pé wọn kì í wọṣọ yẹn ibo náà ti rí owó tí wọ́n ń kó fún wa ń gbà yẹn àwọn olórí wọn ìkà títí wọ́n ti bàjẹ́ yẹn àwọn ló ń kówó yẹn fún wọn láti fi wọnú wa láti fi pa iye wa rẹ́ nígbà yẹn wípé ká má lè mọ̀ nǹkan tá a máa ṣe wípé táwọn bá ti ṣe yẹn tán àwọn lè fi influence yẹn láti fi wọlé fún wa inú tiwa náà máa dùn a máa káṣọ tá à ń wọ̀ ẹlòmíì lè máa fọṣọ yẹn gan tún polé wọn lọ́wọ́ ní tàgùnkàgùn yẹn wọ́n lọ sí nǹkan sí. ó dìpù àwọn èèyàn ló dìpù o. ṣé ẹlẹ́dẹ̀bẹ̀ wọ́n á lọ sí nǹkan sí wọ́n wá lò ó wọ́n fẹ́ jẹ́ kí a ti gbàgbé kíyè Yorùbá parẹ́ pátápátá káwọn lè fi ọpọlọ láti wọlé fún wọn. bàbá wa ẹ má bínú sà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ó dìpù mo rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn sọ pé ó dìpù o ọ̀rọ̀ tẹ́ ẹ sọ èèyàn náà ti pè mí sọ fún mi rí bẹ́ẹ̀ tí nǹkan tí mo wá bá wá nísìnyí pé ọ̀rọ̀ ọba jẹ́bà mo ní ẹni sùrùsà ẹ̀yẹ torí àwọn ìdájọ́ ìṣẹ̀ ń wọlé mo ní ọ̀rọ̀ ọba jẹ́bà wípé ó jẹ́ ìmísí as in revelation fún ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ọba jẹ́bà wà lórí oyè olóhùn òde ta lẹ̀ jẹ́bà fún àwọn Fúlàní olóhùn òde gbadé kalẹ̀ kó máa wéwú láwà ni baba is over 100 years now yet àwọn tí gbogbo gọ́vnà tó ń jẹ́ láti over 23 years ní Kwara wọn ò fún ọba jẹ́bà ní owó oṣù does that mean wípé àwọn Fúlàní ní àwọn governors yẹn or Yorùbá ni wọ́n Fúlàní ló ń control wọn now my question is títí mo bá kúrò lórí oyè ṣé ohun tó ṣẹlẹ̀ sí ọba jẹ́bà yìí ṣé kò ní ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọba wa wípé gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá o tí ẹ bá ti lè ta ilẹ̀ yín àbí kẹ́ gbé ilẹ̀ yín lé Fúlàní lọ́wọ́ gbogbo iná pátá ẹ̀ ní gba sálárì mo wá ń bèbè ṣé àwọn ọba wa tí wọ́n máa lè sacrifice sálárì wọn gẹ́gẹ́ bí ọba jẹ́bà ṣe sacrifice sálárì tiwọn báyìí or àwọn ọba tiwa wọ́n máa sacrifice wa bí ọba jẹ́bà ò ṣe lè sacrifice wa láti máa gba sálárì tiwọn oil well contract gbogbo ẹ̀ àwọn governors ilẹ̀ Yorùbá tó bá fún wọn ní gbèdéke as in pé ìwọ tó máa di governor o gbogbo tó bá ti ń rí ní ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ kó wá sí federal ni ṣé ọkọ má di governor káfí Fúlàní síbẹ̀ ṣé àwọn governor contestant wa àbí kí ló máa ń pè wọ́n ṣé wọ́n máa lè sacrifice okay nígbà tí mo àtàlẹ̀ mi nìyà ní di governor ni àbí wọn ní lè sacrifice ẹ̀ àti kẹ́kọ̀ọ́ tó pọ̀ tà ń sìn ó ní kí wọ́n sọ táìmù Nàìjíríà presidential time wọn ó ní kó sọ di 16 years kó jẹ́ pé ẹ̀ẹ̀kan náà máa lò kó jẹ́ 16 years ọdún 16 títí ní mo bá wá kúrò ń bẹ̀ tí ọmọ kàwọ́ nǹkan ní bá bọ́ síbẹ̀ for the next 16 years tó bá implement òfin yẹn níbo ni ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá máa wà níbo ni ìpadàbọ̀ ilẹ̀ Yorùbá máa já sí 16 years kún ọjọ́ orí mi
16 years kún ọjọ́ rẹ̀ yìí tẹ̀ ń wò mí ibo ló máa padà bọ́ sí what of tó bá dórí oyè tó bá ní 16 years yẹn à ń gbọdọ̀ sọ ní 32 years kóníkàlùkù fi 32 years kún ọjọ́ orí ẹ̀. So we need Tinubu and our àgbàgbà ilẹ̀ Yorùbá. Baba Tinubu, you have won many of us. Bẹ́ẹ̀ fún náà ìsọdẹ gbowó sílẹ̀. Yes, thank you. You have won many of us hearts. But kí ni ọjọ́ ọ̀la wa kí ló máa jẹ́? Bàbá mi, go ahead please. Ó ti ń bọ̀ wá, a ti ń lajú sí díẹ̀díẹ̀. Ṣé rí ojú ta dẹ̀ ń là díẹ̀díẹ̀ sí àwọn máa lajú yẹn tán pátápátá ni. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí èmi ti sọ pé mo máa fàájà fẹ́ pátápátá ni. Ohun tó ń ṣẹlẹ̀ ó sì máa báyàwó ọba sùn o. Ọba tó bá gbàbọ̀dè fún wa Fúlàní máa báyàwó ẹ̀ sùn o. Ṣé rí ohun tí wọ́n fi àwọn Fúlàní yẹn fẹ́ tán ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ ohun tí táwa Yorùbá èmi ò before mi ò lẹ́ẹ̀kí bàbá wa Tinubu bẹ́ẹ̀ tí lọ́wọ́ sí ó bá ṣe fún olóyè Sunday Igboho ó jẹ́ kí ìfẹ́ wọn kó lé 100 sí lọ́kàn mi 100% mo fi dúró de bàbá Tinubu sí. Àwa Yorùbá ní ká gbé ìgbésẹ̀ ká sọ̀pọ́tì bàbá Tinubu láti jẹ́ kó fún wa ní nǹkan tá a fẹ́. A béèrè lọ́wọ́ bàbá Tinubu nǹkan tá a fẹ́ lélẹ́yìí tá a fẹ́ fi sọ̀pọ́tì ní ṣé orí yìí ni kí Yorùbá ti pé. Tẹ́ bá ti parí ìjọba yìí tán ká máa bá ti lọ Tinubu náà ló dẹ̀ lè ṣerú nǹkan yẹn kò tún sí Yorùbá mi tó lè ṣe o kò sí ẹ̀yà mi tó lè ṣe dúpẹ́ lọ́wọ́ sí tó bá lo ìgbà ẹ̀ tán ó. Ẹ̀yin tẹ́ bá pè bàbá mi ẹ ní sùúrù ẹjọ́ ẹ tó bá bàbá mi ẹ ní sùúrù ẹjọ́ ẹ tẹ́ bá pè lórí fóònù tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop àwọn àpè mi padà ẹ má bínú torí Ọlọ́run ẹ continue you have 2 minutes start now. Kò tí ì sẹ́nìbọ̀dì tó lè ṣe bẹ́ẹ̀ fẹ́rù báyìí nítorí pé ẹ̀rù ń bá gbogbo Yorùbá wọn korí bọgbó pẹ̀ Tinubu sì ó ti tó èsì pé bátìrì àjọ fẹ́jà kan ni. Ṣé rí ọwọ́ tá a wà sí yìí gbogbo àwọn alágbára wa tí wọ́n bára wọn jà ìwọ ní Gani ìwọ ní gbogbo wọn tó ń dìtà olóyè Sunday Igboho ìyẹn ní ká lọ sinmi kó kálukú kó di bátù ẹ̀ mú láti fight àwọn pípù yìí ká support bàbá wa Tinubu láti fight bàbá àwọn pípù yìí nítorí bàbá wa dájọjà àgbà wọn gbọ́kànlé. Kábíyèsí o. Bàbá yẹn ò lè jà wá bàbá tó nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀yìn adé gbọ́kànlé wa lé Ọọ̀ni of Ifẹ̀ náà mo mọ géèmù tọ́nà of Ifẹ̀ ń play tẹ bá wọ Ọọ̀ni of Ifẹ̀ òórùn má sí gbogbo àwọn Ìgbò yẹn ni gbogbo àwọn ọba Ìgbò láti ní pé ká fún ká support. Kábíyèsí Ọọ̀ni. Má yẹn gbọ́ o. No, ẹ má sọ̀rọ̀ yín ẹ má yà. Bàbá yẹn ní ọpọlọ Ọọ̀ni of Ifẹ̀ ó ní ọpọlọ ó ti wọnú gbogbo wọn lọ́rọ̀ má sí wọn láti jẹ́ kí gbogbo wọn lè kó wá láti east wá sí south west níbà yìí ká lè gang up papọ̀ láti defeat àwọn people yìí. Bí bàbá tó bá wá ṣe yẹn tán láti ṣe tí bàbá Tinubu bá parí ìjọba ilé tó bẹ́ ṣe mo mọ̀ pé ó máa pín bàbá yẹn náà ló lè pín Yorùbá ẹni tó lórí láyàláyà tó bá Ọbásanjọ́ fà tó dẹ̀ ní local government àmọ́ kó lè ṣe nítorí pé àwa ní àwọn wèrè Yorùbá kan lọ́wọ́ Yorùbá tá a bá ti ká ìkàkùkà mọ́ lọ́wọ́ tó ń ṣe kíní kan tó ń bá àwọn Haúsá yẹn jẹ tó bá wọn mú jẹ ẹ jẹ́ kó di táìmù lẹ́sàn ká lọ lù pamọ́ bẹ̀. Nítorí pé ẹ jẹ́ ká fàájà fún àwọn bíbù yìí ìkà ni wọ́n nà wọ́n tún ti máa pín owó ìyá wọn owó ìbànújẹ́ wọn tí wọ́n pín 5,000 3,000. Yorùbá tá wà níbà yìí bàbá àwọn èèyàn wa. Bàbá ẹ bá wa round up kí àìjọ náà bínú sá. Ó jẹ́ bá anybody wa tá a bá lọ sunkún bá bàbá Ládọjà náà la máa rán sí ọmọ olódò dẹ láti ní pé kó ṣe ìjọba yìí tá a bá ti lè ṣe ìyẹn nítorí pé ọwọ́ táwọn Fúlàní ń gbé bọ̀ báyìí àwọn máa báyàwó wọn ní báyàwó tiwa gan sùn ìyàwó àwọn ọba náà máa bá sùn o. Tọ́lọ̀ ṣàlùkù wa ẹ jẹ́ kẹ́lò mi sọ̀rọ̀. Ẹ ṣe gan bàbá wa ẹ ṣe. Bàbá wa super k ló kàn bàbá wa super k bá wa gbóhùn sókè mo ti sọ wípé táwọn bá ti ń sọ̀rọ̀ tẹ bá láì tẹ nìyẹn ṣe máa bá wa fi comment support onítàn
ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí ṣá rọ́gbọ́n bẹ̀ yìí tí Yorùbá wù yìí sọ ṣe rọ́gbọ́n bẹ̀. ẹ bá wa fi kọ́mẹ̀ntì yín àti opinion yín sí ẹ má bá fi opinion yín sí comment section. Ẹ bá wa bá wa tán pọ̀ lórí show Yorùbá wù yìí. Ẹ bá wa share fídíò Yorùbá wù yìí. Ẹ má ṣe báyìí. Ẹ bá wa gbóhùn sókè sà. Àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ àwọn àgbàlagbà wọ́n ní ọmọdé bàbá tán bàbá àròbá ni bàbá tán. Gbogbo tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti rí àwọn kọ̀ọ̀kan tó ti ṣẹlẹ̀ níwájú. For example, a rí bí Awólọ́wọ̀ ó ṣe rán àwọn èèyàn wá sí abroad láti wá kọ́ bó ṣe ń ṣiṣẹ́ ọ̀gbìn ó dá wọn padà sí Nàìjíríà. Iṣẹ́ ọ̀gbìn yẹn tó ń lọ dáadáa ní Nàìjíríà títí kan àwọn tó yẹ kó jọba bóyá máa bọ̀ má dùn sí lóyìnbó wá fi ọpọlọ ẹ̀rọ àwọn èèyàn tó wà. God bless you sir. God bless you sir. I love that. Ẹ bá gbóhùn sókè. Ẹ wo example Abíọ́lá tí ẹ mú wálẹ̀ kan ṣé bí Délé Mọ̀mọ́dù ṣe bá abroad náà ló wà Abíọ́lá ló ràn lọ́wọ́ padà ọpọlọ tó ní fún mẹ́díà yẹn ló máa lò fún Nàìjíríà gbogbo bí táwọn ọmọ Nàìjíríà bá wà tó bá lówó lọ́wọ́ máa ṣe kinní yẹn káwọn yẹn lè mọ̀ wọ́n káwọn náà lè padà wá sí Nàìjíríà. Máa kan wà tó yẹ pé olówó ni Abíọ́lá kinní kan lórúkọ ẹ̀ tó kọ́lé sórí omi ńgbà yẹn àwọn èèyàn ló jẹ́ kó mọ̀ pé Nàìjíríà ni ó tó ní gbogbo àwọn president wà láfíríkà pátápátá lọ́rẹ́ ẹ̀ ṣùgbọ́n kò gbé Nàìjíríà ṣùgbọ́n nípasẹ̀ nǹkan tí Délé Mọ̀mọ́dù ṣe ló jẹ́ kí wọ́n mọ̀ máa yẹn tí máa yẹn padà wá sí Nàìjíríà tó dẹ̀ wá dá àwọn iṣẹ́ sílẹ̀. Ní bí ọdún mẹ́wàá sẹ́yìn bí 15 years ago sẹ́yìn mo bí ọmọ nílùú yìí nígbà tí mo bí ọmọ wa ní àwọn ọmọ tí wọ́n bí gbà yẹn máa ní ẹsẹ̀ máa nígbà tí wọ́n yá kí ló ń jẹ́ ẹsẹ̀ máa esma ifo àbí ibi ifo báyìí ló ṣe rí esma. wọ́n wá sọ pé bí àwọn ọmọ yẹn bí àwọn tí wọ́n ń bí nìsín bó ṣe máa ní kinní yẹn nìyẹn wọ́n máa kọ́kọ́ pè mí ni ó ní ẹgbàá kinní ẹ̀ fún ọmọ yìí ẹ lò lọ́sẹ̀ kan péré mo ní Yorùbá ni ó ní ẹ láàárín ọ̀sẹ̀ kan ara ọmọ mi yẹn mọ́ straight away ni kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ torí wọ́n gbé ní Nàìjíríà ìṣòro ti lé wọn wá sílùú òyìnbó. Kábíyèsí Ọlọ́run. Nǹkan tó yẹ kí wọ́n fi wá gbọ́ ọpọlọ tí wọ́n ní kí wọ́n á lò fún Nàìjíríà àwọn onílù ni wọ́n lò fún ìyá àwọn èèyàn dẹ́rù pé wọ́n ìyá ní everybody ń jẹ àti ìmọ̀ kankan. Nítorí pé nígbà tí àwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn tó bá dé lórí ilẹ̀ máa rí ẹlòmíì tó bá sọ̀rọ̀ báyìí ẹ wọ́n pé kí ló wá ṣe é bí sà á nítorí àwọn ọmọ mi ni. Àwọn ọmọ tó dẹ̀ ṣe fún yẹn tó bá ti dàgbà wọn níbẹ̀ padà sí Nàìjíríà nítorí pé wọ́n rí bí àwọn òbí wọn ṣe ń sọ̀rọ̀ ìlú yẹn ẹ jẹ́ ká wá padà sílé. Ṣé ẹ lè sọ fún mi pé bàbá olódò à ń gbọ́ yín sà o. ṣé bàbá olódò dédé sọ pé òun kan táwọn tójú àwọn èèyàn rí tó jọ ọmọ Yorùbá ó mọ̀ ẹ má jẹ́ ká tọ́ra wa o ó mọ̀ èmi ní tèmi mo rí bàbá yẹn ẹni tó fẹ́ràn wa dáadáa nítorí pé tó bá fẹ́ràn wa dáadáa wọ́n pè kíní kan ní aṣíwájú a lè máa fi ń kọrin pé aṣíwájú ogun kò gbọdọ̀ kẹ́yìn ogun ọ̀rọ̀ tó bá sọ nǹkan tó bá ti sọ báyìí gbogbo èèyàn máa tẹ̀lé nítorí ẹ̀ làwọn èèyàn ṣe fẹ́ kú sí ẹ lọ́rùn pé yẹ́ẹ̀sì wọ́n ló lè ṣe ẹni tẹ́ wá ń sọ yìí bíbẹ́ àwọn tó kọ́kọ́ sọ̀rọ̀ tẹ́ àwọn dáàdì wa tó sọ̀rọ̀ tán yìí wọ́n nígbà tó bá ṣèjọba tán ló máa pínjọba ṣé àwọn ẹ̀yà yòókù máa gbà wọn ò ní gbà nítorí pé nígbà ìgbà tó wà ń bẹ̀ yìí ló yẹ kó ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn nígbà tí wọ́n ti jẹ mùdùmùdù bẹ̀ tán yóò náà ṣe pé ó fẹ́ ká máa lọ níwọ̀n lọ́wọ́ wọn ò ní gbà ẹ jẹ́ ká sọ̀tọ̀ ọ̀rọ̀ fúnra wa gbogbo wa la mọ̀ bó ṣèlú ìṣerí nítorí pé nǹkan tó ń dùn mí níbẹ̀ ni pé tó bá fẹ́ yanba wọ́n á wá lóyìnbó tó bá fẹ́ yan joyè wọ́n á wá lóyìnbó ṣé ẹ sọ pé àwọn tó wà Nàìjíríà orí wọn ò pé mọ́ ni nítorí pé nígbà tí bá ya àwọn yẹn sí. Bàbá wa kí ni ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá tí Tinubu á kò lórí àlééfà kí ni ká ṣe. ẹ ṣe gàmà ṣe rí ìsìn yìí ni ẹlẹ́kùn ti mú kẹ́kùn ẹ̀sùn bó ṣe máa ń sọ bí a mọ correct I don't but àwọn èèyàn understand nǹkan tí mo try láti máa sọ nítorí pé àwọn tó jẹ́ ọmọ kéékèèké sìn wọn ò ronú nípa ọjọ́ ọ̀la mọ́ nǹkan tí wọ́n fẹ́ jẹ ní ìsìn ni wọ́n ń ronú ẹ lọ wo gbogbo àwọn tó gba ìjọba tó sì wà ń bẹ̀ yìí tó bá béèrè èjì tí wọ́n gbà 27 to 34 years ni
ẹ lọ bí ọmọ 27 to 34 years nísìnyí ibi tó wà báyìí ó yàtọ̀ nígbà yẹn. That now ó yẹ kí wọ́n pe kíní kan ní pé bí induction kí wọ́n educate àwọn ọmọ kéékèèké yẹn ẹ̀yin lè ṣe ẹ má jẹ́ kó owó ranjú mọ́ yín ẹ má jẹ́ kó ṣe kan báyìí kí wọ́n máa ṣe nítorí pé owó ti ranjú mọ́ majority ọmọ kéékèèké kò jẹ́ kí wọ́n níròrí mọ́. Ẹ wo àwọn àgbàlagbà tó wà ń bẹ̀ yìí tó yẹ kó máa tọ́ ọmọ ìsọ́nà àwọn náà ń kówó sóde fún ìdílé tí wọ́n ní. Àwọn àgbàlagbà tí mo mention yẹn Awólọ́wọ̀ hàn ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ran àwọn ọmọ kéékèèké lọ́wọ́ ni wọ́n ràn wọ́n lọ́wọ́ títí jẹ́ pé bàtà ọmọ yẹn wá ń dàgbà àwọn yẹn náà wọ́n láti máa ṣe láti ẹwú gbogbo àwọn oní òfìfẹ́ tó jẹ́ tẹ́lẹ̀ ṣe bí mánéjà ní tẹ́lẹ̀ kó tó di pé wá sílùú òyìnbó tó pè padà gbogbo àwọn kílókọ máa ọ̀ka fọ̀kan tó wà tọwọ́ táwọn jẹ́jẹ́ sẹ́ta àwọn Awólọ́wọ̀ gbogbo bí wọ́n ṣe ń rí tá à ń ṣe ilẹ̀ Yorùbá làwọn Ìgbò náà ṣe tiwọn náà làwọn Hausa náà ṣe tiwọn náà everybody develop ṣùgbọ́n nísìnyí everybody on his own ni ó lè jẹ́ kí ìlú yẹn kó máa forfeit ẹnu bí àwọn tó jókòó tó fẹ́ bà Nàìjíríà jẹ́ wọ́n pọ̀ ju àwọn tó wà bẹ́ẹ̀ tó ń bàjẹ́ lọ torí pé wọ́n ní pé táwọn náà bá ti ní opportunity àwọn náà bàjẹ́ ni. láti rí sí wọn jẹ́ pé tẹ́ bá lọ́mọ kékeré mi tó máa gbé síjọba báyìí wọ́n fẹ́ bà gbogbo ẹ̀jẹ̀ kó náà ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé tó bá jẹ́ pé tí wọ́n bá tó ṣe tí wọ́n bá tó ṣe ọdún mẹ́rin tẹ́mi náà bá débẹ̀ tí mo tún bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ yẹn tí wọ́n dé lọ́wọ́ débẹ̀ láàárín 16 years tẹ́ mention yẹn ìlú adá bí ìbò ṣe rí nìyẹn. Bàbá wa ẹ ṣe gan ni ká tún gbé ẹlòmíì wọlé thank you sir. Mr. Adéyẹmí bá wa gbóhùn sókè lórí fóònù ẹ̀jẹ̀ ní sèǹtì nìjẹ́ Mr. Adéyẹmí bá wa gbóhùn sókè sir. Ẹ kú dédé àsìkò yìí sir. Yes sir. Àṣẹ ìdílé rẹ̀. Ẹ̀dùn tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn kó tó di pé Mr. Subaki sọ̀rọ̀ ẹ jẹ́ kí n support wọn. Ẹ ti mú ṣòro kan wá tẹ́sọ pé ní north ẹ ní wọ́n wọlé lọ bá àwọn. Mi ò ní wọ́n wọlé mo play ẹ̀ fún yín ni àwọn tó ṣẹlẹ̀ sí pé wọ́n wọlé wá pé àwọn pé. Ẹ má bínú wọ́n wọlé lọ bá wọn pé kọ́ mú ìyàwó wá wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ fáwọn ọba yẹn náà wọ́n máa kọlẹ̀kùn wọn pé a fẹ́ tó ìyàwó yìí. Ṣóyè yín so mo fi kún ọ̀rọ̀ bàbá yẹn ni ṣé rí ọ̀rọ̀ tẹ bèrè ń sìn tí báwọn lọ́jọ́ ọ̀la Yorùbá ṣe rí. Bó ṣe máa rí. Ó ti ń bàjẹ́ lọ bó ṣe máa rí ó ti ń bàjẹ́ lọ kò dẹ̀ tí ì tún bàjẹ́ jù ṣùgbọ́n tí wọ́n bá múra pátápátá ó máa bàjẹ́ bàjẹ́ ṣé tó bá yá ẹ̀kọ́ lẹ̀ tí wọ́n bá dé tó bá yá kò ní sọ́ba ńlẹ̀ Yorùbá mọ́ kò ní sí ọba mọ́ tó bá yá ní ìṣòro nǹkan tá à ń sọ yìí wọ́n wọlé wọ́n pa ọba ṣé wọ́n wọlé wọ́n pa ọba ń sìn yín ọba tí wọ́n pa yẹn wọn ò tí ì lọ síbẹ̀ kí wọ́n lọ rú láwàní àbí kọ́ lọ fi láwàní kọ́ síwájú ọba yẹn àwọn máa tó ṣẹlẹ̀ tí wọ́n bá ti dìde ń sìn ẹ kò máa gbọ́ pé wọ́n pa ọba kan ẹnìkan wọ́n ti wí láwàní ẹnìkan ti jókòó sínú ọ̀gá yẹn tẹ́ máa padà gbọ́ nìyẹn nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn yín kò sẹ́ni dá sí ẹwù gbàtẹ́ ti ń pariwo gbogbo wọn ń gbọ́ ni kò kọ̀ wá ṣùgbọ́n ń sìn ẹ̀ wá ń pariwo pé àwọn ti súnmọ́ mi o nígbà tó Oríyọmí jáde èsì tó sọ̀rọ̀ Oríyọmí ti pé àwọn Fúlàní kan wá dìbò fóun ṣóyè yín so definitely kí wàá ló ń pariwo fún àwọn ara wọn náà ni ṣóyè yín Oríyọmí ò lè sọ pé òun mọ̀kan tó lọ àjẹ́ńdà gbogbo wọn ni ní gbogbo kìíní yẹn gbogbo ìtòrí wọn ń ṣe yẹn hypocrisy ni kọ́ má bàa sọ̀rọ̀ ni pé Fúlàní ni sọ̀rọ̀ síbí á sọ̀rọ̀ síwájú á tún sọ̀rọ̀ sẹ́yìn ẹ jẹ́ ká dìde nílẹ̀ Yorùbá ẹ̀yin ọba wa ẹ jọ̀ọ́ ẹ dìde ẹ má sọ wípé kò kàn mí ṣe rí ẹni tó bá gbọ́kàn mí kò ní jẹ́ẹ̀tì tó bá dásìkò yẹn jẹ́ẹ̀tì ò ní ṣiṣẹ́ o tó bá gbọ́kàn mí kò ní ẹgbẹ́ àti ìwọ́n. ó ti àbísọ̀rọ̀ yàtọ̀ kan. Ọmọ akin afúnrin ní 30 seconds láti mute ọ̀rẹ́ ẹ̀ ti drop ìfà. Ọmọ akin kọ́ ọ̀fà nìyẹn. Atlas ìfàjọ́ ṣàṣọ́dọ̀ yìí kọ́ lágbo yẹn ti ń wá. Atlas, you have 30 seconds to mute. Alaja yẹn dànù. Atlas, please send request again. I will bring you up. Alaja náà wulẹ̀ bọ́dà láti send request because I need gbé yín wọlé wọn. Atlas, please send request. I will bring you up again. So bí nǹkan tí mò ń sọ ẹ̀yin tẹ́ ẹ bá ní private jet ní tẹ́ẹ̀mù yẹn kò ní ṣiṣẹ́ ẹni tó bá ní ẹgbẹ́ ní tẹ́ẹ̀mù yẹn tó tán bá ti dé màá pòórá kò ní ṣiṣẹ́ nítorí pé àsìkò tẹ́yìn náà máa jìyà yẹn nìyẹn nísìnyí ẹ jẹ́ bá a sí tọ̀dọ̀ bàbá Tinubu
ṣe rí nísìnyí tí bàbá ti ń bá mọ̀ pé àwọn fẹ́ràn ọmọ Yorùbá lọ́wọ́ ìsìn ni mo fẹ́ wọlé lẹ́ẹ̀kejì màá pín lẹ́ẹ̀kejì yẹn bí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ lẹ́ẹ̀kan kò ní ṣẹlẹ̀ ẹ má jà túnra wa àwọn tó kù yẹn ò ní gbà nígbà tẹ kó gbogbo ẹ̀jẹ̀ tán lẹ́yìn jẹ bùdùbùdù tẹ wá sọ pé fẹ́ pin Yorùbá wuyì nǹkan ń bọ̀ tó ń bá dèdè sìn nǹkan ń bọ̀ nǹkan tó kàn ṣe mí lánàá ni pé àwọn ọmọ tá à ń bí sìn àwọn làdún wọn ṣe mí. bàbá wa Adéyẹmí ẹ ṣeun gan ẹ ṣeun please we are anybody tá bá fẹ́ wọlé sìn we are starting with 3 minutes question wa ni wípé kí ni ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ìpadàbọ̀ ilẹ̀ Yorùbá títí ní bá kò lórí oyè kí ló máa ṣẹlẹ̀ tó bá yẹ pé negative lẹ́ni kí ni òfin ní ṣẹlẹ̀ lálẹ́ nìyẹn àní máa láti bring anybody back down Mr. Ọláìfá ẹ̀rọ bá wa rẹ́dì kalẹ̀ ńlọ́kàn so kí ni ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá báwo ni negative thing ò ṣe ní ṣẹlẹ̀ ní ìpadàbọ̀ ilẹ̀ Yorùbá we want new face of Yorùbá báwo làwọn ọmọ Yorùbá tó wà lókè òkun báwo ṣe lè máa wálé tẹ́lá wà lórí YouTube ọmọ tí mo show yẹn mo ti show lórí fídíò tí mo drop sórí Yorùbáwùyí YouTube láàárọ̀ yìí Ẹniọlá Ṣókùnbí lórúkọ ẹ̀ ọmọ ọdún 12 ni Ẹniọlá Ṣókùnbí sórúkọ Ìgbò ni sórúkọ Yorùbá ni sórúkọ Haúsá ni sórúkọ Fúlàní ni olódìtẹ́tì filter fún Amẹ́ríkà nísìn gbogbo kòró ṣẹlẹ̀ ní kinní kan ṣẹlẹ̀ ní ó ti detect filter yẹn bàbá wa adarí pọ́n bíbí despite wọ́n sọ pé ẹ̀hàn láìkì kinní kan immediately ni wọ́n fún ní kí lórúkọ ẹ̀ contract $11.5 million ọmọ ọdún 12 ni o tó wáyé pé orílẹ̀-èdè wa la wà nílẹ̀ Yorùbá báwo ni ọmọ Yorùbá ṣe wúlò fún wa tó and the most paid robotic engineer I'm going to bring him up again this is the most paid robotic engineer Adékúnlé lórúkọ ẹ̀ in the whole world despite bí China ti pé àwọn ọmọ gbá àwọn ọmọ àwọ àwọn kòkòrò bàbá ṣaṣù the most paid ẹni tó ń gbowó jù ní gbogbo àgbáyé ọmọ 26 years ni ọmọ Yorùbá ni bàbá wa Ọláìfá ọjọ́ ọ̀la alẹ́ Yorùbá. Ọláìfá ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sàn. Yes sir. Olódùmarè ṣe ń pé ojú wa ti là that is number 1 now. Number 2 wa ní yìí nǹkan tó fi ń wọlé sí wa nílẹ̀ Yorùbá èmi ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ni. 3 minutes lẹ́ni sir anyhow I'm going sir. tábà ti lè gbógun ti ìjà ẹ̀sìn ẹnu àwọn ọmọ Yorùbá yóò kò láṣẹ Olódùmarè that is number 1. Secondly wá nìyí àwọn ogun àwọn Fúlàní màá máa sọ màá dẹ̀ tún máa tún sọ tí Yorùbá bá jáde tán Fúlàní wọn tó tán ṣe ń pera wọn á pa wọn lógúnlógún á pa wọn lọ́gọ̀lọ́gọ̀ lọ́dọ̀ àwọn Fúlàní because ó sọ pé àwọn ò lè lọ bá wọn àwọn nọ́mbọ̀ àbíbà yìí so àwọn náà wọn dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ dé bá àwọn tó máa ń fẹ́ lò wá nìyí tó jẹ́ ológun ẹlẹ́sìn dé tó bá di káṣọ tọrọ àwọn náà mọ̀ tọrọ tó bá di káṣọ òótọ́ ọ̀rọ̀ àwọn náà mọ̀ because go back to àsìkò corona ṣé wọn rí kí ó tán lè kà sí corona that time ni èmi lè sọ mo dẹ̀ fi ọwọ́ sọ̀yà pé àwárí kí àgbo corona ní Òṣogbo mo sọ mo dẹ̀ tó fi ọwọ́ gbáyà pé àwárí àgbo corona ní Òṣogbo lásìkò corona but ìgbà tó fẹ́ tẹ sórí afẹ́fẹ́ wọ́n ní lókà ni kò lè lọ sẹ́niwẹ̀ ẹ̀yin kan wá wò báwo ni ò bá ṣe buyì fún wa tó pé ní Nàìjíríà nìkan òní òní bóyá kò ní lockdown ni ọ̀ pé bóyá like àwa la rí àgbo láti tè rí àgbo fún corona ẹ wá òbí Nàìjíríà bí yìí ò bá ṣe bá wa tó ṣùgbọ́n rárá o nǹkan tó fẹ́ gbà nǹkan tó fẹ́ jẹ yẹn ìwọ́n dẹ̀ ti gbà tán sí wọ́n ti jẹ́ tán ojú wọn ti dá so kí o gbọ́ ọmọ Yorùbá ẹni tó bá lè ṣàkábá kó ṣàkábá o ẹni tó bá lè sóńdè kó sóńdè pamọ́ o ogun bọ̀ o ẹ ṣeun ma. ẹ ṣeun gan wọn ní ogun bọ̀ ẹ bá wa gbọ́ sókè lórí fóònù sà. ẹ kúrò tó yẹ wa. ẹ káàbọ̀ sà 3 minutes start now.
mo gbádùn program tẹ ṣe yìí ọlọ́run bá mi sọ yín lẹ́san rẹ̀. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọba jẹ́bà yẹn so ẹ jọ̀ọ́ torí ti ọlọ́run kí àwọn olórí wa àti ọba àti ìjòyè àtàwọn olówó tó wà nílẹ̀ yorùbá kán bá wa gbìyànjú nǹkan tó bá lè ṣe fún ọba yìí a mọ̀ pé kò tọrọ owó pẹ̀ ọlọ́run ń wo àṣírí ẹ̀ so kán jẹ́ kán mọ̀ pé àwọn ọmọ yorùbá wọ́n gbé kudos fún pẹ̀lú akitiyan tó ṣe for 20 something years tán fún